Alongside the brothers DJ Evoluga, DJ Simple, we are going to be enjoying our speaking. Well, ladies and gentlemen, I'm going to be joining back to my brother from Manila. These ones, they came all the way from diaspora. They were not there, my brother. You are all welcome to your family. Não te mostrar sorriso, é ruim nada.
tẹ́wọ́ gbàdé lórí tèmi o tẹ́wọ́ gbàdé tọwọ́ báńkẹ́ tọ́lọ́ tẹ́mi náà kí wọ́n kẹ́ àjọkẹ́ báńkẹ́ ọba lélẹ̀ ní gbogbo yẹn lẹ́tẹ̀ nígbà ọ̀nà tó bá wọlé abala lélẹ̀ ní màmá rẹ̀ tipẹ́tipẹ́ bọ́lá lé ẹni tí ó bí jà dúpẹ́ ẹni tí ó bí jà dúpẹ́ bọ́lá lélẹ̀ níjọ ẹni tí ó bí jà dúpẹ́ sẹ́ ẹni tó ó fẹ́ lójúdé láàárọ̀ ènìyàn ló kú lójúdé láàárọ̀ ènìyàn ló kú abala lélẹ̀ ní sọ́wọ́ ẹni tí ó bí jà dúpẹ́ sẹ́ ẹni tó bí jà dúpẹ́. Abọ́lálé Bákẹ́ Adéṣọkẹ́ ìbá máa dáadáa. Mo sọ fún wọn ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Ẹni tí ò ní jẹ́ Bọ́lálé lóde láàárọ̀ ènìyàn lóde láàárọ̀ ènìyàn ló bá dára. Alágbára lọ́lọ́run mi. Ẹ láyé alágbára ní Jésù. Bọ́lálé ló bá ti sọ̀rọ̀ alágbára. Ladies and gentlemen, we'd like to come on a great from Abubai for opening prayer. Thank you very much. Thank you. Ẹ̀yin tẹ́ pọ̀ nípa àti agbára. Ọba májẹ̀mú àti ìpè ọba mi lánàá ọba mi lé ọba tí láéláé agbé yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run ògo ní forúkọ lókè ọ̀run ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára èdè Jésù bàbá adúpẹ́ ọmọ adúpẹ́ ẹ̀gbọ́n adúpẹ́ torí pé ṣeun àní ojú láéláé tẹ̀fọ́ lórí ọ̀fẹ́ láti péjọ ní wákàtí ọ̀wọ̀ yìí láti ṣe ayẹyẹ tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ ìfijoyè ọmọ wa ẹ̀gbọ́n wa àbúrò wa èèyàn wa Prince Tẹ́wọ́gbadé Oyèbọ́lá Ìjíwòyè Adéyẹmọ lọ́jọ́ òní bàbá gbọ́ pẹ́ àti ìwà lórúkọ Jésù tí wákàtí ọ̀wọ̀ yìí ìrìn àjò adébí ẹ̀fín ni wọ́n lára adébí nǹkan tó múni tàrí sẹ́yìn láti wọnú ibi tá a wà yìí ẹ̀jẹ̀ kó ṣẹlẹ̀ sí wa bàbá gbọ́ ọgbẹ́ wọn atóbijù ẹgbẹ́ yìí wa lẹ́ẹ̀kan sí àdúrà dúpọ́ lọ́wọ́ yìí tẹ́tẹ́ gbogbo ètò ìpápá tó bọ́ sí ẹgbẹ́ àkọ́kọ́ wa ẹ̀ka ṣe é ṣe ó lè ṣe é ṣe àdúgbò lọ́wọ́ yìí bàbá gbọ́ ọgbẹ́ wọn atóbijù ẹgbẹ́ yìí wa àdúgbò lọ́wọ́ àwọn tó ń rìnrìn àjò wa láti Amẹ́ríkà UK Canada gbogbo àgbáyé ti wá sí ìpéjọpọ̀ yìí ìgbà tó lọ́wọ́ ààrẹ nígbà tó ṣe bàbá dẹ́líkì wọn ọmọ dẹ́líkì wọn ẹ̀yin máa dẹ́líkì wọn lẹ́yìn lẹ́yìn ọ̀tá wáyé wá sí mímọ́ gbogbo ẹ̀yà sí mọ́ nípa Jésù ọba tó lọ́rùn ogún orúkọ ẹ̀sọ́ bí àlẹ́gà wà gbẹ́lẹ̀ nípa Jésù ìjọ lápẹ́ láti wá láti lọ́rùn ẹ̀bá àdáwọlé àjọṣepọ̀ lẹ́yìn ìgbà tó lọ́rùn ayé ìbàdàn ẹgbẹ́ tí ní tùwọ̀ ilé wa Ìjíwòyè Adéyẹmọ dynasty will continue to move forward in Jesus' name. The family will thrive. The family will soar. Gbogbo ẹ̀jẹ̀ bá lọ́dún. Àkàmàgbà àti láti wà fẹ́. Àdókò ìbàjẹ́. Àdókò ìbàjẹ́. Àdókò ìṣòro àti àmàlíkà àdúrà. Orí bẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Bí ọ̀rẹ́ ṣe ẹ̀ka sí ìdíbèrè náà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àtàgbàgbà wa.
olóyè Adéyẹmọ Ìjímọ̀yè pátápátá wọn ni mo kí ẹ̀rù àṣìyẹ agbára ọlọ́run àwọn bàbá yìí wọ́n máa jẹ ìjọba wájú wọn. Gbogbo ẹ̀yin lóyè tó wà mí náà ni mo kí ẹ̀rù àfihàn and others are responsible for that. All right, thank you. Ladies and gentlemen, níwọ̀n ìgbà tá a ti fàdúrà bẹ̀rẹ̀, ìwọ tó bá jọmọ Christian tó bá wà bí jẹ rọwọ́ ẹ̀ lókè. Ọwọ́ mi ọwọ́ ẹ̀ dà. Ìwọ tó bá jọmọ Mùsùlùmí òdodo tó bá wà bí tó ń gbàgbé tó ń lọ mọ́ṣáláṣí déédéé tó ń kí márùn-ún tíwájú orí ẹ tó ní símbọ̀ tẹ rọwọ́ ẹ̀ lókè. Ẹ̀dá ṣe báyìí. Púpọ̀ ìyẹn ọmọ ìgbàgbọ́ tó wà bí. Praise the Lord somebody. So, Mananabe Kere. Gbogbo ẹ̀yẹ lẹ́sìn ìbílẹ̀ tó bá wà ń bí èrè. Gbogbo ẹ̀yẹ tẹ̀ wà lórí Telegrams. Gbogbo ẹ̀yẹ tẹ̀ wà lórí Facebook. Gbogbo ẹ̀yẹ tẹ̀ ń lo browsing phone. Let's go. Zazu. Ó dẹ̀ máa zẹ̀. Ladies and gentlemen, ladies and gentlemen, aqui do Buracaba, siga tí bàbá bá ti gba ọmọ wa dá. Àdúgbò lọ́wọ́ pé ìdílé bàbá wa olóògbé ṣe Abíọ́lá Ìjímọ̀yè Adéyẹmọ. Akí gbogbo ládéládé, akí gbogbo lóyè tó wà ń kalẹ̀. Akí gbogbo sòókò tó wà ń kalẹ̀. Lórúkọ bàbá wa Ọọ̀ni tilẹ̀ fẹ̀ lákì gbàwọ̀. Iṣẹ́ ayé bàbá wọn lóògbé Ìjímọ̀yè kò lè parẹ́. Bákan náà, àṣeṣe ẹyẹ oyè tuntun lẹ́gbẹ́ ilé tí Ọọ̀ni tilẹ̀ fẹ̀. Ọọ̀ni Babátúndé Àkàndé Ẹnìtàn Gúúsì tó fi sòókò tuntun lẹ́gbẹ́ Ọ̀ṣun ìwòye tilẹ̀ fẹ̀. Sòókò Tẹ́wọ́gbadé Oyèbọ́lá Ìjímọ̀yè ọmọ Adéyẹmọ ọmọ Mayfair Hotels and Complex. Ibikíbi tó bá ti pọ̀ tó bá dé ẹ̀fẹ̀ lónìí Mayfair National Mayfair òpin méjì Adéyẹmọ all the way from the United States of America. Jahane, welcome to your father's name. Alongside the praise Adémọ́lá Ìjímọ̀yè Adéyẹmọ who also came from diaspora. You are also welcome to your father's name. Okay, He's going to do like a camera roll. Mo fẹ́ pẹ́ gbogbo àwọn ọba àtàwọn àbí àti bàbá olóyè ìgbàgbọ́ lórí stage. Stage bí la máa lò. Lẹ́yìn ẹ máa pẹ́ gbogbo àwọn olóyè àwọn ọ̀dọ́ bàbá mi ya fọ́tò pẹ̀lú wọn. Wọ́n ti di pé a bọ́ sí ọ̀dọ̀ family members pátápátá. Wa láti ilẹ̀ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú ọmọ rẹ̀ ó kí olórí ẹbí Fatai Kúkù owó mélòó lò ní tó fọmọ Kúkù ṣeré kù. Yes, Ìjẹ̀bú Òde wọ́n wà ní Fatai Kúkù owó mélòó lò ní. Wọ́n ní kí àwọn òjì gidi nìkan máa bọ̀.
This information goes to all the kids right here this afternoon. One ní kí gbogbo àwọn oúnjẹ yẹn, wọ́n ní kí wọ́n declare oúnjẹ yẹn surplus. Wọ́n ló yẹ síta, declare oúnjẹ yẹn, jẹ́ ká jẹ ká mú ká tè lọlé. Gbogbo ọmọ tó wà ní kí a ọtí yẹn jọ, jẹ́ ká tí yẹn flow. Ó bọ̀ sí yóò my brother, take it. Ṣé wọ́n gbẹ́dẹ́ lọ́la yóò mi dáadáa? Oyè Bọ́lá lórí tèmi ò ṣe. Ọmọ bàbá rẹ̀ Adéyẹmọ. Ọmọ bàbá Bíọ́lá Adéyẹmọ ìjì ọ̀rẹ́ ṣálá láyọ̀ mi o. Lórí ìjọwọ́. Olóríire aṣọ́rò mọ́yọ̀ lò. Mo ti sọ ààrẹ nítorí o. Ààrẹ nítorí o. Kọ́lọ̀ ló ṣọ̀jà, kọ́fí máa ṣọ̀jà, ààrẹ nítorí o. Kọ́lọ̀ ló ṣọ̀jà, kọ́fí máa ṣọ̀jà, ààrẹ nítorí o. Ẹ̀mọ́ dáadáa, èmi máa sọ Júnior, oṣù ọlọ́tí máa bọ̀ títí ìgbà ní. Ó tó fọ́lọ́run hallelujah, àlèbí gbàgbọ́ fọ́ọ̀rì náà sókè kíkan. Ó tó fọ́lọ́run hallelujah, ọmọ ọlọ́run ní ẹ̀ láti máa kó sáyọ̀. Ìrọ̀lẹ́ yíyẹ wá sí ọkọ̀ wá ṣàbẹ̀rẹ̀ rẹ̀. Níṣe àòdìyà ní ọba wa olórun. Ó tó fọ́lọ́run hallelujah, ọmọ ọlọ́run ní ẹ̀ láti máa kó sáyọ̀. Ìrọ̀lẹ́ yíyẹ wá sí ọkọ̀ wá ṣàbẹ̀rẹ̀ rẹ̀. Adéyẹmọ nípasẹ̀ àòdìyà ní ọba wa olórun. Ó tó fọ́lọ́run. Díẹ̀ jẹ́ ọ. Ojú Fọlágọ́dà. Lábẹ́ríkà mi dada ò ṣe. Ọmọ tí mi náà yóò lè rí àjọwọ́. Felix kò kí wọn. Olùṣègùn Àjàṣẹ́gun ìjì bí nígbà. Ọlọ́lá yóò bí ọbẹ̀ sílẹ̀ mi jọ̀wọ́. Olúwa ṣẹ́gun ìjì fìdí mẹ́ta bí èsì. Tímọ́tímọ́ sọ́kò kò kí n dáadáa. Ọba ẹ̀rì sílẹ̀ mi jọ̀wọ́ ọ̀tún. Kó má bá mi ṣètọ́jú olóyè ọ̀la mi lẹ́kọ̀ọ́ ló kó sọ máa kọjú ọ̀la mi kọ́rọ́. Ọgbọ̀gbọ̀ ẹ̀rì sílẹ̀ ṣáàmù máa lòdó. Olóyè kò kọ́lá ọ̀tún. Àwòye bí aláyọ̀ mi ni. Jagun èrì sílẹ̀ jọ̀wọ́. Olóyè kọ́lé ọ̀la kí ọ̀tọ̀. Gbogbo tẹ̀lé sílẹ̀ connection ṣáàyè ní tèmi. Àgbà kí mo kí ẹ. Àwòye bí oníbọdé làláyọ̀ mi dára. Àwọn tímọ́tímọ́ kábíyèsí. Ọba Olúṣẹ́gun ṣẹ́gẹ̀ mi dáadáa. Ìjì bíbí mẹ́ ṣẹ́gun ìjì bíbí mẹ́ Olúṣẹ́gun ní bàbá. Sókò wọ́n ti sọ pé kò sí kánjúkánjú lẹ́nìí. Ìjì bíbí mẹ́ Olúṣẹ́gun ní bàbá wa. Tọ́tọ́tọ́ mọ́júmọ́jú bọ̀ mí ṣe. Kábíyèsí Olúṣẹ́gun ní bàbá wa. Ọlọ́lá mo bá lóde bàbá rere bàbá ní.
olùṣègùn olùṣègùn ní bàbá wa. Olùṣègùn olùṣègùn ní ọmọ. Kábíyèsí olùṣègùn ní ẹni mímọ́. Olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Ṣẹ́gun olùṣègùn olùṣègùn ní bàbá. Olùṣègùn olùṣègùn ní ọmọ. Olùṣègùn ní ẹni mímọ́ sà. Olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Ìjìbìtì bàbá àgbà. Kábíyèsí bẹ́ẹ̀ tí ń ṣe ṣe olúwa mi gbogbo yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ẹ̀ ṣe ẹ má bà yí wa padà rárá. Ìjìbìtì bàbá rẹ̀ ìjìbìtì bàbá àgbà mo ní bẹ́ẹ̀ tí ń ṣe olúwa mi gbogbo yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ẹ̀ ṣe ẹ má bà yí wa padà ìjìbìtì bàbá. Ìjọba rẹ̀ á tún gbéṣẹ́ ajé rẹ̀ lórí. Kábíyèsí tẹ̀ bá ṣòro, tẹ̀ bá ṣòro, tẹ̀ bá ṣòro. Ẹ̀rẹ́ ọjà jẹ́ tímọ́tímọ́ sí ọkọ̀ mi tuntun kò kì í dada. Ṣẹ́gun ìjìbìtì bàbá àgbà. Ẹ̀sán ṣẹ́gun 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 ṣẹ́gun. Ìjìbì níbẹ̀ àti bẹ̀rẹ̀. Ṣẹ́gun 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 sá. Ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun. Ó dára sí wa, kò jẹ́ fọ̀rọ̀ wá ṣeré rárá. Orin wa náà máa ń gbọ́, ìlú wa náà máa ń jó. Orin wa náà máa ń ṣẹ́gun, ìlú wa náà máa ń jó. Ilé ọlá yìí kò ní gbà ooru, ọlá yìí yóò máa ròkè. Ẹ̀ẹ́dì padà dé rẹ̀, ṣẹ́gun ṣẹ́gun.